Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ mà kálẹ́ o, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Ìjà leléyìí, ìjà ńlá láàrin erin méjì. Yorùbá sọ wípé tí irin bá kọrin kan á tẹ̀ fún kan, ẹjọ́ ta ló fẹ́ tẹ̀? Ǹjẹ́ ẹ mọ̀ pé ìjà ńlá tó ń bẹ láàrin alágbára méjì ó ti wá di talk of town? Ìyẹn ìjà ńlá láàrin olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Tuale o, bàbá Kẹ́ńpẹ́ àti bàbá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Ẹ gbọ́ kí ló fàjà? Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣó tọ́ síjà? Ẹlẹ́ẹ̀kẹta ni pé báwo ni bàbá ṣe ríra wọn fín tó fi wá di wípé ọmọ Adéyẹmọ jáde ó mú fún wọn wótò back to back. Ní àìpẹ́ yìí, ní ẹnujọ́ mẹ́ta yìí, ní fọ́nrán kan jáde níbi tí ọmọ Adéyẹmọ ti ṣe fídíò lórí TikTok tó ti bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ gidi tó fi ránṣẹ́ sí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́. Nínú fídíò yìí ló fi hàn pé ara ń kan Gaza, inú ń bí bàbá. Inú fídíò yìí ló fi hàn pé olóyè Adéyẹmọ ò fẹ́ ní bàbá Ọbásanjọ́ látàn. Ẹjọ́ ṣé bàbá Ọbásanjọ́ tó sì yàwó wọn ni? Kí ló dé? Àbí bàbá náà ti gbé sára wọn kọjá mọ́ṣáláṣí? Ṣé mọ̀ pé mo béèrè kẹta pé kí ló fà á tí ṣé bàbá ríra wọn fín ni? Ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ ti bí ìṣáná kíyèsí ogun. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn wá sí àárín lókà ara wa. Ẹ jẹ́ ká jọ ṣe. Nígbà tí bàbá Ọbásanjọ́, ṣé mọ̀ pé òṣàbọ̀ ọba lè gbìyànjú wá ṣàṣe lè bó ṣe bá. Bàbá Ọbásanjọ́ lọ gbogbo ọdún ẹ̀ bí ọdún 12. Ǹjẹ́ ẹ mọ̀ pé kò rí àǹfààní kan báyìí ṣe sílẹ̀ Yorùbá? Ìyẹn ò tiẹ̀ bí wá nú, a mọ̀ wípé àjùmọ̀bí ò kọ́ tàánú, ẹni Ọlọ́run bá rán sí ni ilé ṣe ni lóore. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fọ́ ilé olóyè Adéyẹmọ tí wọ́n pa àwọn èèyàn méjì lára wọn Ládògán, tí wọ́n pa àwọn èèyàn méjì. Ṣé ẹ fẹ́ sọ pé àwọn olóṣèlú yẹn ò mọ̀ wípé wọ́n rorú idán bẹ́ẹ̀ yẹn? Ẹ máa wọn tó fàjà bọ̀ tó bá jẹ́ ẹ kọ̀ tí ẹ jẹ́ ká wá ṣí níṣì pé bóyá àwa ara wa ká má ti gbé lọ sọ́dọ̀ ọmọ Adéyẹmọ, ẹ jẹ́ àṣì níṣì pé tó bá jẹ́ àwa ara wa ṣé inú ò ní bí i pé ó ṣe wá jẹ́ pé Yorùbá, ó ṣe jẹ́ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá yìí ni ara wọn ní ọ̀jẹ̀lú tọ́fà. Káàdì ọ̀bá wo ọmọ Adéyẹmọ òṣì kò sí èébú ń bẹ̀ o, ṣùgbọ́n ó kàn sọ̀kò ọ̀rọ̀ ni. Torí nígbà tá a rí fídíò, gbogbo èèyàn ló mọ rí fídíò yẹn tó yẹ circulate. Ó ní ẹ wo bàbá Ọbásanjọ́, ó ní ṣé yẹn ló kàn? Ó ní kí ni gbogbo eléyìí? Wípé níṣe lẹ̀ ń fò kiri bí àgbà ìnàkí, no be me talk am o, don't come for me o. Ó ní èmi kọ́ ni mo sọ o. Ó ní ṣe lẹ̀ ń fò kiri, òun ò yájú sóhun, kò ṣe pé òun bú wọn o. Àfi kí bàbá Ọbásanjọ́ máa fi àwọn kábíyèsí pa níta gbangba ló mọ̀. No be me talk am o, ó kọ ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni ó ní àfi kí bàbá Ọbásanjọ́ máa fi àwọn kábíyèsí kó máa fi wọ́n pa. Bí kò ní ó yá gbogbo ẹ̀yin kábíyèsí ẹ dìde, ẹ jókòó, ẹ dìde, ẹ jókòó láì ṣe kindergarten, láì ṣe àwọn ọmọ baby class. Ó wá dá àwọn ọ̀rọ̀ kábíyèsí ọba ilẹ̀ Yorùbá láàmú. Ṣé ká sọ pé ó yẹ̀yẹ́ wọn ni? Ó dẹ̀ jẹ́ kó yé bàbá, ó ní gbogbo nǹkan tí bàbá ọmọ pọ̀ lè ṣe kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Pàápàá jùlọ wọn ò lérò ńgbà gidi tàbí máàpù gidi kan sí ilẹ̀ Yorùbá fún àwọn ọmọ Yorùbá. Tó bá yá wọn sọ pé bàbá Ọbásanjọ́ ọmọ ẹbọ, ọmọ òru ni, ọmọ ọgbà kan ni, ọmọ ilẹ̀ Yorùbá ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ó ti fẹ́ máa di àhesọ ọ̀rọ̀ nìkan kọ́ mọ́ báyìí? Pé àwọn kan sọ pé bàbá pé Ìgbò ni wọ́n, pé wọn kì í ṣe Yorùbá. Ibẹ̀ làwọn kan ní pé rọ́ Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n ẹ má jà parọ́ tọ̀ra wa, ṣé wọn ti máa wùwà bí Ìgbò? Bẹ́ẹ̀ ni náà, ìwọ tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó lè ṣàǹfààní fún ilẹ̀ ohun ìtìjú ni. Ẹ má jà parọ́ tọ̀ra wa, ohun ìtìjú gidi gbáà ni.
ẹ ò lè ráwọn òyìnbó kan máa ṣàǹfààní fún ilẹ̀ wọn ó ṣe wá jẹ́ ìwọ ó tún wá dépò ńlá kọ́ran kó ìṣàǹfààní níṣẹ́ ló tún tẹ́jú wọn mọ́. ẹ wo ọ̀rọ̀ yẹn le ọ̀rọ̀ tọ́mọdé yẹn mọ́ sọ sí bàbá ó kì ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ṣùgbọ́n ẹ má jà parọ́ gbogbo àwọn ọmọ aládé ilẹ̀ Yorùbá ṣé irọ́ ló pa ni. ẹ gbọ́ ṣé ẹ ò rí báyìí pé ẹlẹ́nìní ni bàbá Ọbásanjọ́ jẹ́ fún ìrànlẹ̀ Yorùbá láti ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí wá àǹfààní wo lórí ṣe gbogbo àwọn ìkà tó kù tí wọ́n ń gbàbọ̀dè fún wa wọ́n pọ̀ gan Ọlọ́run ni yóò mú wọn pátápátá ni Ọlọ́run aṣèkínní Ọlọ́run Elédùà a kó àwa ọmọ Yorùbá yọ àṣírí gbogbo wọn máa tú ni o àṣírí wọn ò ní bò bẹ́ẹ̀ ni wọn yóò sì máa gba èrè ìtìjú káàkiri ni Yorùbá nation la fẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí ó sọ̀rọ̀ burúkú sí bàbá Ọbásanjọ́ nítorí pé bàbá Ọbásanjọ́ kì í ṣe àgbà rere nóbi mi tọ́ka mú ló come for me ó ló yẹ kí gbogbo àwọn àgbààgbà orílẹ̀-èdè Yorùbá dá sí i láti bá bàbá Tinubu kí wọ́n dá olóyè Sunday Igboho ṣàpadà sí ilẹ̀ wa àti kí wọ́n lè dá báǹkì ẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé ìyẹn ilé iṣẹ́ ìfowópamọ́ ẹ̀ tó gbẹ́sẹ̀ lé tó froze account ẹ̀ kí wọ́n dá padà àbí ṣùgbọ́n kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ níṣe ni gbogbo wọn káwọ́rọ̀ bíi mọ́ mi ni màá jọ tán lè rí nǹkan kan ṣe. ọ̀rọ̀ tọ́mọdé yẹn mọ́ ẹ sọ sí bàbá Ọbásanjọ́ ó mà kéré pè sí irú ìwà tí bàbá Ọbásanjọ́ ti wù sí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni o Ọlọ́run á bá wa palẹ̀ gbogbo àwọn oníṣẹ́ ibi mọ́ pátápátá kúrò nílẹ̀ Yorùbá gbogbo àwọn tọ́kọ̀ tó ń ṣàǹfààní ṣẹ́rí at this point of no return no retreat no surrender Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí akíkanjú ènìyàn tí ọmọ Adéyẹmọ jẹ́ bẹ́ẹ̀ ni àwọn bàbá tí wọ́n yẹ pé ìjẹkújẹ ni wọ́n mọ̀ kò lè jẹ́ kó jáde kó sòótọ́ ọ̀rọ̀ Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Ọlọ́run yóò máa ran bàbá wa olóyè Sunday Igboho lọ́wọ́ láti ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ó lè ní gbogbo wọn Ọlọ́run á gba agbára lọ́wọ́ wọn láṣẹ Èdùà bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe àánú wọn ń ṣe mí àwọn tó jẹ́ wípé wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ni ó yẹ kí bàbá olóyè sọ jù bẹ́ẹ̀ lọ o Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin yá mi bàbá mi bá wa bó o kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀jà rẹ jódú gbagan ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ pé God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o ó dàbọ̀.